bàbá àṣà Yorùbá wọ́n ti tú àṣírí kan o. Àṣírí tó wà nídìí ẹ̀yin ọmọ Yorùbá kan tẹ́ ẹ̀ ń ṣe gbọ́n mi sí omi òtó lórí ọ̀rọ̀ Yorùbá. Ẹ wo in fact ṣe nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí mo ní yes ọ̀rọ̀ ni bàbá yìí sọ. Mo fẹ́ kẹjẹ́ wá lọ gbọ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn àti àwọn àlàyé tí wọ́n fi síbẹ̀. Ẹni tó bá ní ọpọlọ dáadáa á understanding ohun tí bàbá ohun tí wọ́n ń sọ. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Àwọn àti mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí. Brọ́dà wa kan wà lórí ayélujára yìí tá ń lò yìí. Ọ̀rọ̀ tí mo sọ lọ́njọ́ ní nípa àṣà ilẹ̀ Yorùbá, nípa kùdẹ̀kùdẹ̀ àwọn ọba wa láwùjọ. Brọ́dà wa yìí náà wá sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n yànnàná nípa ẹ̀. Ó ká àwọn náà lára. Kò sẹ́ni tí ó gbọ́ Yorùbá tá à ń sọ lẹ́nu yìí tí kìíní yẹn ò ní ká lára. Ọ̀rọ̀ yẹn ká mi lára ń jọ yẹn nítorí Yorùbá tí mo gbọ́. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ mo rí ẹ̀ka kan tó sì torí ẹ̀ ṣe fọ́nrán tí ń sọ pé kìíní kan wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Aláàfin wà arrogant. Ẹ̀wọ̀n pé tó bá jẹ́ pé Aláàfin ló bá ṣẹ̀sí lọ́dọ̀ bí mi ò ṣe jáde nìyẹn èmi ò kíà. Èmi fi ìfàdí apá kan dápá kan sí. Ẹ mọ̀ dáadáa ẹ mọ̀ bí mo ṣe fẹ́ràn Olúfẹ̀ tó. Mo fẹ́ràn Olúfẹ̀ gan-an ẹ má jẹun parọ́ tàn yín jẹ. Ṣùgbọ́n àṣà òyìnbó ló dé tá à ń fojú egbò tẹ́lẹ̀. Ó sì wà lára nǹkan tí ò jẹ́ àtẹ̀síwájú. Nígbà táwọn tí ò mọ̀ ń pa àṣà wa tí wọ́n wá gbé àṣà wa lárugẹ káàkiri àgbáyé kan sọ di iṣẹ́ tán sọ di bísínẹ́sì táwa tá a láṣà táwọn ń lé Jésù àtànábì kiri ojú títì. Ibi tá a ti get it wrong nínú ìrìn àjò ayé wa nìyẹn. Àwọn ń lé àṣà láṣà tí ò ní túmọ̀ tá a mọ̀ túmọ̀ rẹ̀. Àwọn ń lé kiri. Tó yẹ kí bá a bá lọ lu wọn wọ́n sì tún máa fi nǹkan hàn wá ní pé yìí bó ṣe rí rè. Àwọn ń lé àṣà wọn kiri. Àsọdàṣà. But ibi táwa ẹni tó bá ríran táwọn sọ pé èèyàn ní ọ̀làjú kì í ṣe èèyàn ń sòyìnbó lẹ́nu àbólọ́ lóyìnbó lọ́làjú o. But a lot of people mọ̀ pé kéèyàn lọ lóyìnbó àbó kàwé àbí ọlẹ́sòyìnbó òun náà ń pè ní ọ̀làjú. That is not ọ̀làjú. Ẹni tó bá lè identify problem ẹ̀ tó jókòó tó wo culture ẹ̀ pé culture ń dáa gan ìtàn pè ní ọ̀làjú nù. Ìwọ tó ń tẹ̀lé òfin ìlú onílùú tó ń tẹ̀lé culture oní culture oúnjẹ olóúnjẹ lóúnjẹ tó wá lọ ọ̀làjú ọmọ pé ipò ẹrú lọ wà ní. Ìtàn fọ́ọ̀sì àwọn bàbá rẹ jẹ ni wọ́n náà ń jẹ lọ́wọ́. Kò sí nǹkan tó fẹ́ fi prove ẹ̀ torí ẹ̀ ni tá máa ń mú yàn bọ̀ pé yóò ṣe olórí níbì kan tí n bá ti wo súra ẹni yẹn bó ṣe ń ṣe pé like foreign things ju ti ìṣẹ̀dálẹ̀ tiwa lọ bó ti mọ̀ pé a ní problem pẹ̀lú ẹni yẹn. Kò sọgbọ́n tẹ́ fẹ́ dálé ayé yìí ẹ máa ní problem pẹ̀lú ẹ̀ nítorí pé kò ní ìrírí tó. Nígbà tí àwọn bàbá wa Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí ní rí ìrírí náà ń drop àwọn orúkọ wọn màá sọ kankan lénìí fún yín tí mo fẹ́ kẹ́ lọ dìmú. Ẹ wo ìlú tẹ̀ ń wò ní ilẹ̀ Haúsá tẹ̀ ń wò àtàwọn Fúlàní. Bẹ́yìn ṣe bìlí pé wọ́n gọ̀ tó nílé ayé tí wọ́n gbé ẹ̀sìn kárí tó tẹ̀ ń pé ẹni má gbẹ́sìn kárí òmùgọ̀ ni. Orúkọ wọn ìfi ṣeré. Orúkọ mọ́là orúkọ Fúlàní àtorúkọ ọmọ Haúsá wàláhì Haúsá ìfi ṣeré. Wọn ò forúkọ ṣeré o. Ẹ lè rí tí ẹ bá pèèyàn ní kìnìkan díẹ̀ nínú wọn tó gbẹ́sẹ̀ kárí jù ní jẹ́ bíi Muhammadu Buhari ẹ̀ tàn pé ó gbẹ́sẹ̀ kárí ni. Tẹ́ ẹ bá wo Ṣàgàrí tó lórúkọ méjì tó ń jẹ́ apart from orúkọ Muslim tí ń jẹ́ Ṣàgàrí yẹn orúkọ ìlú ẹ̀ ni. Àtíkù tẹ̀ ń wò Àtíkù yẹn yìí ṣe orúkọ Muslim rárá. Orúkọ ìbílẹ̀ wọn ni. Dangote orúkọ ìbílẹ̀ ni orúkọ ìlú. Gbogbo àwọn tẹ́ ń wò yẹn tẹ́ ń wò lọ wọ́n ní Dámìráyà kìnìkan Isa Dámìráyà gbogbo àwọn tó akọrin ni. So orúkọ wọn orúkọ ìbílẹ̀ orúkọ sàmì pọ̀ ní orúkọ Haúsá táwùsá ń jẹ́ Umaru Diko tẹ́ wọn kì í ṣe orúkọ mùsùlùmí ni o orúkọ ìbílẹ̀ wọn ni Diko.
kíní kan alájà kíní kan Ṣàgáyà Dóngóyárò Ṣàgáyà gan kì í ṣarúkọ kíní orúkọ ìbílẹ̀ ni Dóngóyárò orúkọ ìbílẹ̀ ni Babangida orúkọ ìbílẹ̀ ni wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀. Ribadu tẹ̀wọ̀n orúkọ ìbílẹ̀ ni bó ṣe pọ̀ lọ nínú àwọn Haúsá nù tó ń jẹ́ orúkọ wọn tó jẹ́ orúkọ ìbílẹ̀ tí ì ṣe orúkọ mùsùlùmí ilẹ̀ Yorùbá bílẹ̀ ti rẹni tí ń jẹ́ Ramani Kasimu ìbílẹ̀ ti rí Ibrahim Musa ọ̀dọ̀ wa bílẹ̀ ti máa rí níbi táwọn èèyàn ní àgbọ́yé nínú kiri tó táwa ìtàn pè ní ọ̀làjú kò ju kọ́kànlé identify problem ẹ pé èmi ẹ̀yà tí mo ti wá rèé kí ni oúnjẹ wa oúnjẹ ìbílẹ̀ wa mo máa jẹ ọmọ bó ṣe lè interact pẹ̀lú àwọn èèyàn rẹ tó jẹ́ tìbílẹ̀ nǹkan tá fẹ́ ọmọ bó ṣe lè handle ẹ̀ ìtàn pè lọ́làjú nìyẹn bó èyí bí ní pé ọ̀làjú ni kéèyàn mọ nǹkan ilẹ̀ onílùú kó máa wù níwà òun lọ́làjú rárá o mistake tẹ́ ń ṣe nìyẹn n tí ń jẹ́ ká máa get ẹ̀rọ tá fi wà lójú kan dòní gbàm láfíríkà nìyẹn. nígbà tí a máa ń pariwo pé àwa lajú ṣé àkèrò òyìnbó náà tí ò lajú tó jẹ́ pé olùkọ́ ni òyìnbó mi tó lùkọ́ dáadáa tó dẹ̀ jẹ́ pé òyìnbó ni ìlú òyìnbó náà bí sí jẹ́ pé òyìnbó náà ń ṣẹlẹ̀ náà ó dẹ̀ lùkọ́ ẹ̀ ti rí lára ẹ̀ pé kò wà enlighten eléyìí ò lajú kò ríta kò mọ tí ń ṣẹlẹ̀ ń gbòòrò bóyá tó bá mọ tó ń ṣẹlẹ̀ ń gbòòrò àṣà rẹ ló máa kọ́kọ́ ṣáájú culture ẹ ló máa kọ́kọ́ hàn lára ẹ̀ táwọn máa kọ́kọ́ rí pé ọ̀gbẹ́ni ń display culture ẹ̀ bọ́ yìí mo like ẹ̀ ó gbajúmọ̀ ó lajú ó mọ nǹkan tí ń ṣe tó ń pè ní ọ̀làjú nìyẹn kì í ṣe alọ́ lóyìnbó alẹ́sọ̀ òyìnbó lẹ́nu kàwé òun náà ń pè lọ́làjú èèyàn lè ka gbogbo ìwé alẹ́ ayé kó má lajú kó má mọ ẹ̀yìn kulé rẹ̀ kí n ṣẹlẹ̀ lẹ́yìn kulé rẹ̀ kó má mọ̀. so ẹgbọ́n nǹkan tí bọ́dà wa yẹn sọ. àwọn ọmọ kóòtù òjíire nílé lóko lódò lẹ́yìn òde káàkiri àgbáyé abúlé ìletò agbègbè ìlú gbogbo òlù káàkiri àgbáyé tí wọ́n ti ń ṣèdè Yorùbá mo kí wa fọ́nrán mi tẹ́ ẹ fẹ́ wò yín ṣerú rẹ̀ rèé ọpẹ́lọpẹ́ ọ̀gá mi ká síwájú mi Rasaki mọ́gàjì bàbá àwọn náà kọ́ mi béèyàn ṣe máa gbé fọ́nrán sórí fọ́nrán òye mi ò dé bẹ́ẹ̀ àmọ́ bí mo bá gbèrú fọ́nrán sórí fọ́nrán àpèjúwe àti tí mo fẹ́ sọ̀lì lórí kò ní jẹ́ yín dáadáa ẹ rí i pé lẹ́nu bí ọ̀sẹ̀ tó lọ yìí ìkànnú àwọn bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ ilẹ̀ Yorùbá àwọn olówó orílẹ̀-èdè Nàìjíríà tọjọ́ mọ́ bíbí ilẹ̀ Yorùbá wá ń bí bàbá wa kan wọ́n ṣe 90 years níbi 90 years yìí àwọn ọlọ́lá àwọn bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ àwọn ọba àwọn èèyàn káàkiri àgbáyé ni wọ́n wá bẹ̀ fọ́nrán tẹ wá ń wò gangan fọ́nrán tí mo fẹ́ ṣàpèjúwe fọ́nrán tẹ̀ ń wò gangan òrè fọ́nrán ẹlẹ́wò ẹ rí i pé ní gbọ̀ngàn bí ayẹyẹ yẹn àwọn ọlọ́ba náà wà lórí ìjókòó lọ ibi àwọn ọ̀rọ̀ ọba yẹn gangan mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá wa Látòwú tí wọ́n ń bọ̀ wá sí tán wọlé síbi gbọ̀ngàn ayẹyẹ yẹn bàbá wọ ní ìrìsà kábíyèsí Ọ̀jájá ní kábíyèsí o bàbá wa dìde wọ́n kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá wa ní kán jókòó first class ọba alẹ̀ Yorùbá ò gbọdọ̀ dìde kíyàn lẹ́yìn bàbá wọ ní ìrìsà ọba kan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìjókòó lọ́ba yẹn wà tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ fi kí wọn ó wá di orí Aláàfin Ọ̀yọ́ ọba wa Akeem Ọwádé ìjókòó náà ni bàbá wà ọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ yẹn làwọn èèyàn wá ń sọ̀lì lórí àwọn ọ̀rọ̀ ọkọ̀ bá kún gbé àwọn ọ̀tí ọ̀yẹ́ kéèyàn máa sọ sí ẹrú gan ká mọ́ àti ọ̀pẹ́ èèyàn sọ sí baálẹ̀ lẹ́tọ̀ ká tó wá sọ pé ọba aládé tí ìsọba aládé jẹ̀bùyẹ̀bù tí ìsọba aládé lásán first class ọba aládé ilẹ̀ Yorùbá àti tápà àti núpì àti kànúrí àti bíbíò àtẹtọ mọ ọsọ àtẹtọ mọ ọsọ àtẹtí mọ ọjọ tí wọn ọjàwé òye kankan lé lórí ìdílé wọn gbogbo wọn wá sọ pé ọba yẹn ní ìgbéraga ṣe é kó kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bẹ́ẹ̀ yẹn ń mú lọ sínú òwe tàn ọba kan láti ìpínlẹ̀ Èkìtì gbogbo àrọmọdọ́mọ ọba yẹn Ọlọ́run ní báyọ ọmọ jẹ́ ní ayé ìgbà tí bàbá wa gbólọ tán sì ń tukọ̀ Western Region àwọn ọba tó kù dìde ọba yẹn ò dìde aráàlú ni máa yan olóṣèlú gọ́vnọ̀ ní pẹ́sidẹ̀ntì ní sẹ́nétọ̀ ni náà máa yan wọ́n sípò ifá ni máa yan ọba aládé tí ìbá ṣe páyé tó bàjẹ́ tá à ń fojú egbò tá a fi ń dóúnjẹ kọjá báyìí aláṣẹ èkejì òrìṣà ní gbogbo orí adé láti ìgbà tí ìjọba alẹ́ Gẹ̀ẹ́sì tán ti gbàgbà lọ́wọ́ àwọn ọba tán ti fi àwọn ọba tí wọ́n ń dá local government chairman ẹ̀mọ́ ẹ̀gbọ́n bọ́n sì jẹ́ pẹ̀lú àwọn ọba tó
kò sí first class ọba kan lórílẹ̀‐èdè Nàìjíríà under local government chairman ni wọ́n fi wọ́n sí local government chairman superior jù wọ́n lọ wọ́n ti gbàṣẹ lẹ́nu wọn wọ́n ti gbẹ̀tọ́ wọn bí ìbá ṣe bẹ́ẹ̀ gómìnà pẹ̀lú ọmọ sọ̀rọ̀ ọba adájọ́ wà náà rò òòṣà ọ̀ náà rò fún èèyàn bí bàbá wo onírìṣà Yorùbá ló lápọ̀nlé Yorùbá ló láyẹ̀sí Yorùbá ló ní kíni Yorùbá ló ní ìmúra Yorùbá ló lẹ́wà èdè báwọn bá nàró fẹ́ni bọ́dì wọ́n nàró tiwọn ni Aláàfin Ọ̀yọ́ ò lè nàró ta ló tó dẹ́rú ẹ̀ wò láyé Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ọmọ ẹkú ọmọ àrùn ọmọ òfò Adéyẹmí Lámìdí Pankopì ojú ẹkùn iná ẹ̀yìn ọkùnrin oòrùn ta ló tó bẹ́ẹ̀ àbí lọ́wọ́ jí ọbọ̀ okun Adésíjú Adé Olúbùṣe Ọ̀nìrìṣà tó gbéṣẹ̀ ṣé Ọ̀nìrìṣà ni ó dìde fún ta ni Ọbásanjọ́ èsì èèyàn lásán lẹ̀ Yorùbá ṣùgbọ́n kí ni tán fi máa sọ wípé àtìyá àti bàbá bọ́mọ wọn bá ìwọ̀ pèbí tó bá ìjọba lójú gbogbo ayé wọn kò lẹ̀ wọ́n dọ̀bálẹ̀ kí ni òòṣà lọ́mọ wọn àìfọ̀jú orí sọ pé èèyàn kan bẹ́ẹ̀ ń pò ọlá ẹnu yẹ̀bùyẹ̀bù kan náà fi pè ọlá gbogbo ẹ̀ tẹ́ ń kọ wèrè tẹ́ ń korí burúkú ní comment section ẹlòmíì ayélujára ti fún gbogbo wa láǹfààní àti máa sọ̀rọ̀ ká máa wùwà ká máa ṣèṣe wèrè tẹ́lòmíì ò fi gbègbè táwọn àna dínà rè ò ní bọ́nú ẹ̀ kálàfin Ọ̀yọ́ máa dìde máa kankan máa kítajà tẹran wọ́n ti fọ́jú gbogbo kinní yẹn papọ̀ débi pé àwọn ọba àgbèríko náà wọ́n ti ń bọ Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ wọ́n ti ń bọ bàbá wa Ọ̀nìrìṣà wọ́n ti ń bọ̀ wọ́n lọ́wọ́ ọba jọba lóòótọ́ ṣùgbọ́n ọba tó ní gírèdì jura wọn lọ àìmọye àwọn ọba kan tó yẹ pé ńgbà tí àwọn Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ńgbà táwọn okun Adésíjú Adé Ọ̀nìrìṣà tó gbéṣẹ̀ ńgbà táwọn ńlòjọba tán ń lo dáwọ́lá wọn lọ́wọ́ àwọn ọba tó kù kẹ́kẹ́ památì òru wọn lẹ́nu ni wọ́n wá ní èèyàn fọmọ kékeré ó bá fọmọ kékeré jọba sán ní ẹ̀rí fín ni òun kọ́ lẹ́ bọ̀wọ̀ mọ́ àṣàlù tó ti wà lẹ́ bọ̀wọ̀ ìṣe lẹ́ bọ̀wọ̀ ipò tó wà lẹ́ bọ̀wọ̀ wọ́n ní ọmọ ọdún mélòó ni kinní kan tó jẹ gbogbo ẹ̀ tẹ́ ń kọ̀wé nǹkan mẹ́sẹ̀sẹ̀ ẹ jẹ́ sọ́ra káwọn alálẹ̀ mọ́ bínú. tó ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn lẹ́nu brọ́dà wa yẹn kì í ṣèmi nìkan ló ká lára a lot of people tó gbọ́ Yorùbá tá a sọ dáadáa lẹ́nu lọ̀rọ̀ yẹn ká lára ó ká everybody lára ọ̀làjú ò sí ń bi ipò ọba téèyàn bá jẹ́ ọba tó bá pọ̀ fẹ́fẹ́ lajú ọ̀ lajú bí Elégùṣì ni Elégùṣì lajú gan Elégùṣì ò lè dédé máa dọ̀bálẹ̀ káàkiri fún àwọn ọba kankan bó ṣe wà yẹn ọba tá a mọ̀ dáadáa ni Elégùṣì máa lo fine gold á gbé gold tó jiná sọ́rùn yóò dẹ̀ wọ tennis tó kínlẹ̀ yóò dẹ̀ jáde ẹ̀ bá níbi tó ti ń gbá golf àbò ń gbá table tennis ìta àwọn ọmọ Elégùṣì tán pè lọ́la júnù but orí ẹ̀yẹn ẹ̀ rí i pé ó wọ nǹkan sí orí ọba ìgbófo yóò wà lórí ẹ̀ kórímọ́ gbófo wà lórí ọba ẹ̀ rí ìpè ẹni láti jọ lọ́lá ẹ̀ẹ́dẹ̀ rí ìkun ọwọ́ rẹ̀ lẹ́fìmọ̀kọ́ bá ní. ìrùkẹ̀rẹ̀ rẹ̀ ò sì ní jìnnà sí torí tí ó bá kíyàn ìtẹ́fi Délégùṣì mọ̀ nìyẹn ta nílẹ̀ Yorùbá tó sọ pé kò Délégùṣì mọ̀ àti ọba kan nínú àwọn ọba Èkó ìtàn pè lọ́ba nìyí ìtàn pè lọ́làjú nìyẹn tọ́ọ̀bà introduce new things síjọba àrísàpèrè rẹ̀ kì í ṣe bí kò yẹpẹrẹ lè tó wà ń bẹ̀. ẹ̀kọ́ ni o àbá àyànwò yìí ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn eléèkejì tá a fẹ́ mú wá mò ń sọ̀rọ̀ nípa Sowore lánàá pé alára àwọn akọni tá a nílẹ̀ Yorùbá ní Sowore àti olóyè Sunday Igboho akọni pọ̀ o olóyè Gani Adams náà akọni ni wọ́n o ẹ̀mọ́jẹ̀ ń parọ́ tẹ̀yìn jẹ ṣùgbọ́n torí ọ̀rọ̀ tá a sọ lánàá ọ̀rọ̀ méjì tá a rí mú wá nìyẹn lọ́tà bá mú títí ààrẹ wá àmú wá èmi ò nítorí pé ẹ̀ ń bá yàn jà abẹ́ ń bínú sí yàn kémi náà wàá máa bá yín bínú sí èmi ìṣerú ẹ̀dá bẹ́ẹ̀ èmi àtìyàn lè mọ ìrira ká sọ̀rọ̀ rí mo lóye Sunday Igboho ṣe wáyà àríra rí mi ìfojú kan olóyè Sunday Igboho rí báyìí gbé lóyè ẹ̀ẹ́dá nọ́mbà àwọn ọmọ téèyàn máa fi pè wọ́n pé ẹ káàárọ̀ bàbá ẹ kújọ́ mẹ́ta mẹ́ẹ̀mọ́ àṣírí lẹ̀ ń gbọ́ lẹ́nu mi lẹ́ni Sowore mi ò rí rí àjọ dówó náà wọn báyìí kájọ máa sọ̀rọ̀ mi ò ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ èmi ń ṣe tèmi bó ṣe yẹ kí n ṣàlàyé wọn fún yín ni táwọn èèyàn bá ṣe dáadáa láwùjọ yín ẹ pọ́n wọn lé ẹ má jẹ́ ó dìgbà tó bá kú lẹ́sẹ̀ wá máa ṣe ẹni eré lọ ayé ò rí bẹ́ẹ̀
ẹ pọ́n wọn lé lójú ayé wọn kí wọ́n mọ̀ pé àwọn ò sí èèyàn gbèjà àwọn ò sí èèyàn gbèjà bó ti rí nù níjọ́ tí èmi àti bàbá mọ́ra bàbá Professor Banji Akíntóyè ibi program kan mo kàn déédéé rí call ẹni yẹn pè mí wípé bàbá ní kí n pe àwọn ọmọ mi ní nọ́mbà bàbá lọ́wọ́ mo wá pẹ́ nìyẹn padà pé bàbá ní kí n pa wọn ní nọ́mbà wọn lẹ́nu ẹ̀wá ní òkè fún wọn arrange bá a ṣe máa sọ̀rọ̀ ń sìn àkọ́pẹ́ ó dé arrange wọn èmi àti bàbá dẹ̀ sọ̀rọ̀ bí mo ṣe get in touch pẹ̀lú bàbá nìyẹn. èmi ò mọ bí yẹn ṣe máa mi ò ń parọ́ mi ò mọ bí yẹn ṣe máa wá nọ́mbà èèyàn ọlọ́run àánú lè rí kí n bèrè pé dákà ẹ bá wá nọ́mbà kíní kan àwọn lè tó wà lọ́wọ́ mi gan tí mo ti pè é nọ́mbà tó wà lọ́wọ́ mi ṣé mo pè é. iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tí tẹ́yẹ tí máa meet àwọn èèyàn lójoojúmọ́ ni so ó ti mọ́ wa lára bó ṣe train wa ni training ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o kì í ṣe pé any other thing kì í ṣe gbéraga training ni kódà kó rí ọ̀rẹ́ rẹ tẹ́ jọ jẹ́ ọ̀rẹ́ tẹ́ ti mọ̀ tipẹ́tipẹ́ tẹ́ bá pàdé level training wa tẹ́ bá pàdé tẹ́ bá wà lẹ́nu iṣẹ́ ìwọ̀nba lẹ gbọ́dọ̀ ṣe ọ̀rẹ́ mi ọkọ ọmọ pariwo màá kàn fojú kí lọ́ọ̀kan ní welcome sir ó ti mọ̀ pé mo ti kí òun mo wá lè lọ bá a lẹ́yìn kìgbé ọ̀gbẹ́ni ọ̀dọ̀ wa ló dé sí okùnrin òkú ìjọ mẹ́ta kíníkà kò dẹ̀ sí right fún mi láti jókòó tì nínú yàrá ẹ̀ orí ìnàró màá wà tí màá ti kí tí màá ti jáde tó bá fẹ́ kí mi àti òun lọ́rọ̀ papọ̀ ó níbi tá a máa búùkù ara wa sí láti lọ sọ̀rọ̀ kì í ṣe inú premises ibi tí mo ti ń ṣiṣẹ́ that's the standard tán fi train wa training ni training tí mo ti ṣe káàkiri ni tí mo sanwó ribiribi so bó ṣe rí nìyẹn ìdí tí òjò kó mọ́ mi lára nìyẹn láti máa lé nọ́mbà èèyàn kiri àwọn guest wa tó bá wá tá a bá gbà lálejò tá a bá rí service wa kó dáa àwọn náà máa ń béèrè personal number staff pé let me have your number so that in case if I'm coming back to Nigeria or coming back to your hotel so that I will just call you I'll give you a call so that to make reservation for me that's just it but you man get a number from there number a lot of àwọn alágbára ló wà lọ́wọ́ wa àṣírí lẹgbọlẹ nìyẹn so àti rí àwọn alágbára ti bá wọn pàdé láìmọye ìgbà tí máa ń dákú but iṣẹ́ wa ò gbà ká máa sọ̀rọ̀ ká máa dárúkọ àwọn èèyàn tí bá pàdé iṣẹ́ wa tún ní secret ó ní ìwọ̀n bá tá a lè sọ mọ́ ní public iṣẹ́ mi nìyẹn tí ń fún mi lóúnjẹ so ìdí nìyẹn kì í sọ̀rọ̀ gbéraga ìdí nìyẹn training ni mi ìkànnì dédé máa báyàn sọ̀rọ̀ fún mi mi ń sálágbájá kíní kan ẹkúnjẹ́ mẹ́ta di ó lè sí ni pé tí n bá rí àkápẹ́ tó máa ń wá dáadáa sọ́dọ̀ wa tí mi wá rí fún 3-4 days mo lè bí o ti ń pẹ́ bí oṣù bíi 4-5 mi rí ẹni yẹn mo lè send text message soft text message àkàn kí wọn àti rí yín ti pẹ́ lọ́dọ̀ wa ẹ pẹ̀lẹ́ thanks for patronage ó tán tẹ́ni ẹ bá dẹ̀ ti rí kọ́ alágbádá nìyẹn because àwọn náà dìídì gba nọ́mbà wa kì í sàbí mo gba nọ́mbà wọn tán bá rí wọn appreciate ẹ̀ kò sí ìmí àpè kí àìló mo rí message ẹ ó ṣe gan ṣe mo dúpẹ́ màá wá sọ́dọ̀ yìí láìpẹ́ yìí má worry bó ṣe rí nìyẹn iṣẹ́ tí mo ti ń ṣe for good 20 years more than 20 years tí mo ti wà lẹ́nu ẹ̀ gbogbo tí mo dà lé níbẹ̀ mo ti dà á so ìdí nìyẹn ṣùgbọ́n torí pé mo like àṣà ilẹ̀ Yorùbá pàápàá jùlọ òun ló jẹ́ kíkiní yẹn wà lára mi pé dandan kí tó ni mo tún lè contribute sí society mi òun ló gbé mi débi iṣẹ́ tí ẹ rí tí mo tún ṣe yìí kẹ́lẹ̀ bá mọ̀ àwa nílùú à ń bẹ̀ wọ́n ní ìwà rẹ̀ fà kí wà ń bẹ̀ kankan yé ibẹ̀ ó bàjẹ́ òun ni Yorùbá sọ ìdí nìyí tó ń gbé mi wá ní gbogbo ìgbà tí mo fi ń sọ àwọn nǹkan tẹ́lẹ̀ tí mo ń sọ yìí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan láìpẹ́ yìí mo fẹ́ chip in nǹkan kan lénìí ó wà spiritual somehow mo dẹ̀ fẹ́ káwọn èèyàn kan fi kẹ́kọ̀ọ́ ni ara àwọn ẹ̀kọ́
tá a gbé tó ìkalẹ̀ fún nìyẹn tá a fẹ́ káwọn èèyàn sọnù. Bí oṣù bíi 5-6 sẹ́yìn ìyá kan pè mí láti ìlú Àbújá, wọ́n béèrè lọ́wọ́ mi, wọ́n ní bàbá àwọn ní challenge kan ni o. Kí ni challenge yẹn? Wọ́n ní ilé táwọn ń gbé ṣe làwọn máa gbọ́ gbú 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 lóru tí ẹnìkan rìn bẹ́ẹ̀. Kí wàá lẹ ti ṣe sí wọn? Láwọn ti káàkiri àwọn ti náwó. Bóò nílé yìí ṣe rí? Mo bèrè question. Wọ́n ní inú bí estate ló wà, building tí wọ́n yẹn nìkan náà wọ́n dẹ̀ ti ń gbọ́ nǹkan gbogbogbò. Ẹ pé ó ti ní kéèyàn ronú. Máa yẹn wá ń jẹ́ kó mọ yé mi pé òkè bíi ẹlẹ́ẹ̀kẹta làwọn wà, àwọn tó láwọn míì lókè àwọn. Ibi bọ̀ ọ̀dọ̀ táwọn yẹn nìkan làwọn ti ń gbọ́ gbogbo, àwọn yòókù sálẹ̀ ò gbọ́. So wá jẹ́ pé ọ̀dọ̀ yín nìkan ṣe é ṣe nǹkan burúkú síbẹ̀ ni àbẹ́ tó gbogbo ń bẹ̀ ló ṣe nǹkan burúkú sínú yàrá yẹn tẹ́ ẹ fi ń gbọ́ gbogbo lóru. Mo sọ fún ìyá yẹn pé mo ní ọmọ kan tí màá tẹ́jọ́ máa ń ṣe program dáadáa tó close mọ́ mi. Mo ní ẹ pé torí táàmì ẹ̀mí ìráàyè bí oṣù 4 sẹ́yìn kò sáàyè fún mi ní ẹ pé lágbájá. Wọ́n wá pè é nìyẹn bóyá wọn ti ẹ̀ pé dèní. Mo sọ pé woman yẹn ò pè mọ́. Mo sáà máa ń rí àwọn síbi láti dáhùn, máa ń complain pé bíi káwọn sọ pé inú ṣọ́ọ̀pù kan àwọn wà ń bẹ̀, àwọn ń gbúrò ẹsẹ̀. Ẹlòmíràn ní odidi mo rí ìyá kan tó gbọ́ síbi orí program kan tí ìyá yẹn ń ké pé ó ti gba gbogbo aṣọ tán lára àwọn, pé inú ilé yẹn pé níjọ́ táwọn fẹ́ kó wọ bẹ̀ ṣe àwọn èèyàn ń fà wọ́n ṣe yẹ̀yẹ́ pé àwọn dẹ̀ kó débẹ̀ tán wàhálà bẹ̀rẹ̀. Wọ́n ní wọ́n fi ilé ṣoògùn owó pé bí ẹni tó ní ilé yẹn ṣoògùn owó. Gbogbo èrò tí àwa èèyàn máa ń rò láyé èrò oògùn owó ni. Kíní yẹn máa ń pa mí lẹ́rìn gan. Ṣé ẹ rí ilé gbígbé? Ẹ̀kọ́ ni, ẹ̀kọ́ ńlá tó nídìí kí èèyàn ṣe làákàyè lé lórí gidi gan. Pásítọ̀ kọ́ ni máa tẹ́ bá fẹ́ ra even ilẹ̀ àti ilé rírà àti ilé gbígbé, pásítọ̀ kọ́ ni máa bá yàn wò. Mo ti sọ kíní fún yín, bí ìgbà tí èèyàn fẹ́ fẹ́ ìyàwó tuntun ni tàbí èèyàn fẹ́ lọ́kọ tuntun, kì í ṣe pásítọ̀. Nítorí pé àwọn pásítọ̀ náà máa sì léyà, àwọn náà máa ṣìyàwó fẹ́. Àìmọye wòlíì obìnrin tó ṣe ọkọ yàn. Kíní yẹn pamọ́ gan, ó dẹ̀ gba ẹ̀kọ́. Mi ì láwọn babaláwo tí àwọn náà tọwọ́ wọn mọ́ náà wà o. Àwọn tọwọ́ mọ́ wà, àwọn tọwọ́ wọn ò mọ́, àwọn náà ń bẹ. Ó jọ wọnú ara wọn ni. Ṣùgbọ́n ní level pastor àti èyí tọwọ́ rẹ̀ mọ́ àti èyí tọwọ́ rẹ̀ ò mọ́, kì í ṣe gbogbo wọn lọ́lọ́run yọ̀ǹda kíní yẹn fún láti gẹ̀ẹ́tì àbáfà. Torí foreign sense ni wọ́n lò. Ìtí sì ń ṣẹlẹ̀ orí ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ táwọn baba ńlá wa ti gbàgbẹ́ kọjá tá a mọ tí wọ́n dánwò lórí àwọn ilẹ̀ yẹn kó tó di pé ilẹ̀ yẹn di títà rírà fáwọn èèyàn. Gbogbo ẹ̀kọ́ lóògùn owó, mi láwọn olóògùn owó sí, ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ni òògùn owó tẹ́ ń gbọ́ tí ń níyín lára òun, kì í ṣe gbogbo ẹ̀ lóògùn owó. Ẹlòmíì ojú ọ̀nà àlùjànnú kan tẹ́ ń gbàgbẹ́ kọjá ló lọ kọ́lé sí ibi tó ti kànjẹ́ gbanú. Ojú ọ̀nà àlùjànnú ọ̀rọ̀ kan ní ń gbàgbẹ́ kọjá láti ìjọ gbogbo olùtẹ́rí tán tẹ̀ yí pátá bó ti ṣàlàyé ẹ̀ fún yín rí. Wọ́n tu àwọn nǹkan kú, àwọn abẹ̀mí kan kú ń bẹ̀ náà fi tẹ̀lú. Ifá ni wọ́n fi wò pé location wo ni ìlú lè dúró sí. Àwọn tó ṣe wàhálà àrù yẹn ẹ̀yìn wọ́n fẹ́ rìn ìrìn àjò kankan, ẹ kà déédéé rí ilẹ̀ kìgìrì mímú ilẹ̀ ti kó síbẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí í mọ́lé. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Then nínú àwọn oògùn táwọn èèyàn máa fi kọ́lé, oògùn kọ́lé ń bẹ. Mo mọ àwọn wòlíì tán mọ̀ dáadáa táwọn gan mọ̀ tó jẹ́ wòlíì tó yẹ pé tán bá fi kíní ẹ̀ ṣe orí ilẹ̀ kó tó tọ́jọ́ 16 ilé ó sọ lórí ilẹ̀ yẹn, kò sọ́gbọ́n. Tí ilé bá dẹ̀ ti lè bẹ̀rẹ̀ sí ní di kíkọ́, àwọn nǹkan wọ̀nyí ní ìdí ètùtù. Tẹ́ ẹ̀ bá tù wọ́n, àwọn agbára yẹn ò ní kú ń bẹ̀.
dandan ni kí wọ́n yọ àwọn tí máa ń gbébẹ̀ lẹ́nu dandan ni kí wọ́n yọ wọ́n lẹ́nu but ọ̀pọ̀lọpọ̀ ò ní àkíyèsí sí gbogbo kìíní yìí ẹni tó ṣoògùn owó ni wọ́n máa lé kiri mo ní ológun owó ló kọ́ bẹ́ẹ̀ meanwhile tó oògùn owó mi jẹ́ mẹ́tẹ̀ẹ̀jẹ́ sọ lọ́bẹ̀ yẹn eléyìí tó ṣe kókó jù ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ní ń gbébẹ̀ àbíbẹ̀ àbójú ọ̀nà wọn tó ń gbà kọjá gbogbo gbà lẹ́yìn lọ kọ́lé sí àwọn ò ní rí ilé yẹn bí ilé wọn mọ̀ rí bí ojú ọ̀nà ni gbẹ̀ wọ́n mọ̀ gbà lójoojúmọ́ ó dẹ̀ ti di aago tó ń gbà bẹ̀ kọjá. ìrírí mi kan ní 1979 nígbà tí iná wọ ìlú mi ní 1979 78-79 nínú wọ ìlú tí mo ti wá nígbà tí wọ́n fẹ́ mọ wá rí òpó tó fẹ́ mọ rí póòlù ṣe wáyà àwọn tó ṣe kíní ẹ̀jọ́ náà lọ́hùn àtàwọn òyìnbó tó ń jọ wá wọ́n wá ń sọ pé àwọn igi ìrókò ńláńláńlá tó wà láàrin ìlú yìí wọ́n níbẹ̀ lẹ́mí kábíyèsí wà kábíyèsí ìgbà yẹn kábíyèsí àná kábíyèsí yẹn náà sílẹ̀ wọ̀ àwọn náà papòdà ní I think 1980 ní kábíyèsí kú bàbá wa ń rẹ́rìn pé àwọn èèyàn gan náà máa dára wọn láàmú wọn níbẹ̀ lẹ́mí kábíyèsí wà pé kíní kan tó bá ti gégi kábíyèsí òkú àmín kábíyèsí ò nígbà kan ó gégi kábíyèsí ẹ lọ géńdàgé pé àwọn tó wà ń bẹ̀ àátù wọn kúrò ní àwọn tó dẹ̀ wà ń bẹ̀ wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́ táwọn ọmọ ìlú mọ̀ àwọn ọmọ tán bílẹ̀ nílé mọ̀ ṣùgbọ́n àwọn aráàjọ àwa tá a mọ̀ gbà yẹ a mọ̀ wọ́n ń pè kan ní olúmọ́kùn wọ́n ń pè kan ní adémọ́kùn wọ́n ń pè kan ní ìdí ògùngùn ìrókò mẹ́tẹ̀ẹ̀ta yẹn nílùú ọba àgùn ìgbà tí wọ́n tù wọ́n tí wọ́n rí tí atẹ́gùn yẹn fẹ́ jáde tó gbé aṣọ funfun jáde kúrò lórí ìrókò tí ń gbé lọ ní kábíyèsí ní àwọn tó wà ń bẹ̀ náà jáde náà lọ yẹn ní tẹ́ bá fẹ́ ṣe é ṣe ni wọ́n tó rí iná fà wọ ọba àgùn iná yẹn tó tàn iná yẹn náà sì ń lò dọ̀la kò sábúrú kankan bẹ̀. obìnrin kan wá jáde láti Ìlógbò Ọ̀tà ń bìbà yìí lánàá tí mò ń wo fídíò kéde ẹ̀ lórí TikTok ẹ má kó wá lógbó gbogbo àwọn láńlọ́ọ̀dù tó kó wá lógbó pátá náà kú tán bàbá àwọn ọlọ́run ló yọ kíníkan tí ẹ bá jẹ́ bílíọ̀nìà tó bá ralẹ̀ sí Ìlógbò Ọ̀tà lójú òré nǹkan kan ayé rẹ̀ ta ni yóò di kọ́bọ́lẹ̀sì yóò di kíní kan mo wá mérí báyìí ìlú gbígbé ò ní pé kéèyàn ó tòṣì ṣé ẹ máa pé Ìlógbò tẹ́ ń sọ yìí àmẹ́yẹ yẹn bẹ́ẹ̀ tó jẹ́ multi-billionaire tẹ́ ẹ lè mọ̀ tí ò ní jẹ́wọ́ fún yín láéláé pé multi-billionaire lòun tí ó mọ nílé káàkiri tó jẹ́ pé Ìlógbò Ọ̀tà ẹni ń gbé òun ló pọ̀ jù but kí lọ́pọ̀lọpọ̀ máa ń gbàgbé ni pé a máa ń gbàgbé àti tulẹ̀ ilẹ̀ tútù ibi tẹ́ ẹ fẹ́ jókòó sí ẹ gbọ́dọ̀ tú gbogbo ẹ lọ gbogbo history ilẹ̀ Yorùbá pátá gbogbo òlú tí wọ́n tẹ̀ wọ́n tù wọ́n ni wọ́n wá fi kóòdù kan délẹ̀ yẹn mú ìlú tẹ́ ẹ bá ti wọ̀ tí wọ́n èyí bá ti gbẹ́bọ lóríta ládùúgbò yẹn ẹ ṣọ́ra láti gbèrú àdúgbò bẹ́ẹ̀ ewu wà ń bẹ gan ìlú tẹ́ ẹ bá ń gbẹ́bọ tán kẹ́bọ sóríta tán ti gbá tán sàwọn wọ́n wé ọdẹ ọ̀dà wọ́n tu àwọn alálẹ̀ ìlú yẹn kò sọgbọ́n tẹ́ fẹ́ dá ìlú yẹn rọrùn ẹ lọ wo Kòròdú àdúgbò kan wà ń Kòròdú tó yẹ pé ẹbọ ńláńlá ẹbọ kàkà tí kagúnláyà ni wọ́n máa ń gbé síbẹ̀ ní ìlú Kòròdú bí ẹ wá wo yẹn tí ń bẹ ń Kòròdú ẹ lọ́bẹ̀ lọ́wọ́ wọn pé ṣé Kòròdú ó gbé wọn ẹ wá lọ mọ́ fi compare àwọn ìlú tẹ́ ń sọ yìí tó yẹ pé chọ́ọ̀chì ló pọ̀jù gbogbo àwọn àdúgbò tẹ́ ń sọ yìí wọ́n ti gba gbogbo lẹ́yìn máa yín lọ́wọ́ tán bẹ̀. so bóun ló ṣe fẹ́ rọrùn gbogbo yín pátápátá lẹ̀ níbi tẹ́ ń lọ́mọ́ tó jẹ́ nǹkan ìbílẹ̀ àfi nǹkan fọ́rìn ìlú tẹ́ẹ̀tù kò rọrùn ẹlòmíì ìṣẹ̀dá tiẹ̀ ó rọ̀ mọ́ ẹlòmíì ìṣẹ̀dá rẹ̀ kò rọ̀ mọ́ bí kìíní yóò ṣe wọnú ara wọn jágajàga ìyẹn máa tu ìlú gbé ni
ìlú tẹ́ wọ̀ tẹ́ bá ti rí pé kìíní ìfẹ́ rí bákan Ifá lè sọ fún yín pé ìlú tẹ́ wà ń da pé ìlú tẹ́ wà yẹn da gan ṣùgbọ́n yóò wá sọ kankan fún yín pé tó bá lè gbé àwọn ìgbésẹ̀ báyìí ó rí pé ó rí tí ẹ mú kó ń bẹ̀. báwọn yẹn ṣe pariwo àbọ̀rọ̀ nìyẹn títí ládùúgbò wọn ní àbọ̀rọ̀ ò dáa kìnìkan ṣẹ́nu àbọ̀rọ̀ yẹn lẹ́lòmíì tí ń tàtibẹ̀ lọ lóyìnbó tàtibẹ̀ lọ kọ́lé síbòmíì tàtibẹ̀ lọ ṣe tó sì tó kọ́lé sábọ̀rọ̀ ara ẹni tó nílé 5 nínú àbọ̀rọ̀ tán ní ò dáa. arínú building míì tẹ́lẹ̀ mi ò gbalẹ̀ síbẹ̀ wọn ní ilé táwọn èèyàn pé ń kọ́ lọlé wọn láti bẹ̀. ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ tùlú tẹ̀ ń gbé tẹ́ bá wá rí àwọn ibìkan táwọn kan gbé bẹ́ẹ̀ tí wọ́n ń gbàbẹ̀ lọ kọ́lé tí wọ́n máa ń rú ẹni tó nílé yẹn ìgbésẹ̀ tí ń gbé tẹ́ bá lọ bá wọn tí ìbá gbégbèsè pàdé nínú ilé kan tí gbogbo yẹn jọ rí bákan kan náà lẹ́sẹ̀ jọjọ máa ń rí lọ. tí mo fẹ́ fàyọ ń bẹ̀ nìyẹn ẹ má jẹ́ káwọn èèyàn kì í sínú ìdààmú àbí ìkọkànlókè roro tí ó máa mú yín páyà pé ẹ ti ṣìlẹ̀ra ẹ ti ṣìlẹ́gbé ẹ̀yin ni kẹ́ ẹ mójútó gbogbo ibikíbi tọ́lọ́run bá sọ ẹrù yín kà ẹ mójútó bẹ̀ ni ẹ sọ bẹ̀ nílé ẹ ra bẹ̀ gbé sẹ́nu gbogbo àwọn àdúgbò tá à ń sọ ní Ìgbò ń gbé ìlógbò tẹ́ ẹ̀ sọ Ìgbò ń gbé bẹ̀ wáyé táwọn Ìgbò bẹ̀ wá máa tòsí káwọn máa sákò Yorùbá ẹ lọ kíyèsára ẹ ti ń deviate kúrò lójú ọ̀nà tí wọ́n mọ̀ wá mọ́ ẹ ti ń tọwọ́ bọ àwọn ibi tẹ́ ẹ ti ní oko parun tẹ́ ẹ ti ní rí ààbọ̀ kankan táwọn yóò kàn máa kó yín sì gbowó lọ́wọ́ yín lọ́sọ̀ọ̀sẹ̀ tó mú mi wá léde nìyẹn Ọlọ́run ọba láàánú yóò jẹ́ kílẹ̀ Yorùbá gba ìdáǹdè àní rí láburú lágbára Ọlọ́run ọba. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.